Nílé lóko lájò lẹ́yìn òdì mo kí gbogbo yín káàbọ̀ sí orí ìkànnì Musilight. Mo kí yín pé ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ ní ibi tẹ́kù gbogbo tẹ́ẹ̀bà tẹ́ láǹfààní láti máa wò ìkànnì Musilight. Àjíjẹ ara yóò máa jẹun, Ọlọ́run ní fẹ́ ṣọṣẹ́ gbogbo wa. Ojú tẹ̀ fi ń wò wá àti títẹ̀ fi ń wò wá lòdì, kò sì ní fọ́nà ṣe ẹ ṣeun. Musilight TV #1 Islamic channel jẹ́ ìkànnì tí ó wà fún oríṣiríṣi wáàsí àti ọ̀rọ̀ ẹ̀sìn látọ̀dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà ńláńlá jàǹkàjàǹkà tí wọ́n mọ̀ máa ṣàlàyé ọ̀rọ̀ nípa ẹ̀sìn wa. Ní báyìí, ẹ bá mi subscribe sórí Musilight TV kí ẹ lè máa jẹ ọ̀pọ̀lọpọ̀ gbádùn àwọn fídíò táwọn fi síbẹ̀ lónìí ọ̀rọ̀. Ẹ bá mi like kí ẹ sì bá mi subscribe, ẹ bá mi share kí ẹ bá mi comment sórí àwọn fídíò yìí. Òwe Lárúbáwá ní innama yu'rafu ash-shay'u bi rijalihi. Àwọn tí bá ń ṣe nǹkan náà la máa pè mọ́ nǹkan. Ẹ̀rí lọ́dọ̀ wa lé ní bàbá wa Mudirul Markaz, bàbá wa Mufti Ìlọrin, Amida tọ́lọ́run fi gbé ẹ̀sìn dúró, òun ni wọ́n jẹ́. Èèyàn fẹ́ bẹ́ẹ̀ o, èèyàn ò fẹ́ bẹ́ẹ̀ o, èèyàn fẹ́ràn wọn o, èèyàn ò fẹ́ràn wọn o, Ọlọ́run ti ṣe yíhun náà. Ìran èèyàn méjì ká máa wá rí àìgbọ́ra ẹni yé láàrin àwọn méjèèjì. Ìran èèyàn méjì ni ó máa dùn. Ẹni àkọ́kọ́ lẹni tó bá ní hamasa diniya. Ẹ̀rí láti jẹta sí jẹrin àwọn èèyàn ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló ti wà nínú ìbànújẹ́. Ẹni tí ọ̀rọ̀ Islam tó bá jẹ́ lógún. Ìran èèyàn lẹ́ẹ̀kejì lẹ́ni tí success, ẹni tó bá rí wàhálà táwọn èèyàn máa ń ṣe kí wọ́n tó succeed, kí wọ́n tó bọ́ síwájú. Téèyàn wá rí pé success àwọn kan òun nìkan fẹ́ máa ṣe yìí yóò dùn yàn, yóò máa bà yàn lọ́kàn jẹ́. Mo ní ọ̀rọ̀ 3 sí 4 kékeré báyìí ni tó jẹ́ tàwa mùsùlùmí níbi ibẹ̀. Alákọ̀ọ́kọ́ ń bẹ̀, wọ́n ní hadith kan bẹ̀ tí Umar gbà radiyallahu anhu, ó ní sami'tu Rasulullahi sallallahu alaihi wasallam yaqul. Mùsùlùmí tí ó mọ̀ rò pé ń ṣe wá ń rí báyìí, ń ṣe wá ń dà báyìí, ẹ̀rí àti nírú ẹ̀ tó ṣẹlẹ̀ rí kí má gbà yín lásìkò. Wọ́n ní Ànábì tọrọ lọ́dọ̀ Ọlọ́run pé èrè Ọlọ́run ọba ikhtilafu ashabi min ba'di, mi ìfẹ́ jí káwọn sàhábà mi kí wọ́n yapa lẹ́yìn mi, ẹ̀rí mi ìfẹ́ jí kí wọ́n nígbọ́n mi sí omi òtó. At the end of the day, bàbá wa làwọn bàbá yìí, àmọ́ wọn ṣe màláíkà, ẹ̀rí wọn ò lè pé ìbá ọ̀rọ̀ kan lọ bẹ̀ ni o. So Ànábì tọrọ pé lọ́dọ̀ Ọlọ́run pé Ọlọ́run má jẹ́ kí wọ́n yapa ẹnu. Ọlọ́run ọba ní rárá, mi fún ọ níyẹn. Ẹ̀yin jàmáà wa, ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì tí mo fẹ́ fi tẹ̀lé òní wípé láti àìmọye ọdún láti ń campaign wípé jàmáà mùsùlùmí ẹ já ṣọ́ra fún àwọn social media merchant. Lẹ́nu ìgbà tọ́rọ̀ yìí bẹ̀rẹ̀, ẹwà àwọn tá ti fi etí wa gbọ́, tá ti fojú wa rí. Àwa tá bá ní hamasa diniya táwọn wo Islam, táwọn wo àwọn ọ̀tá rẹ̀. Torí ẹlòmí Islam nìkan ní wò, kò wo Islam kó mọ̀ wo ọ̀tá Islam. Táwọn wo Islam, táwọn wo àwọn ọ̀tá rẹ̀ pé àwọn ọ̀rọ̀ kan àti lọ́tún àti lósì ó ti jáde tó lè padà dẹ́ntì image ẹ̀sìn yìí. Àfi kí yóò wá sulhu. Gbogbo ẹni tí máa ń wá winner nínú ọ̀rọ̀ yìí, ọ̀tá Islam òun ní ọ́. Ẹni tí máa ń wá loser nínú ọ̀rọ̀ yìí, ọ̀tá Islam òun ní ọ́. Gbogbo ẹ̀yin ní kọ́mẹ́ǹtì bú, gbogbo ẹ̀yin ní fídíò burúkú, gbogbo ẹ̀yin ní nǹkan kí nǹkan, oní nǹkan kíkọ, oní nǹkan sísọ, tẹ́ ń wá winner, tẹ́ ń wá loser, tẹ́ ń wá winner, pé lágbájá ló sòdodo, lágbájá ló parọ́, ọ̀tá Islam òun lérú ẹni bẹ́ẹ̀. Àwa kan sì ní àwa ní custodian, wọ́n ti sọ àwa kan lẹ́nu pẹ̀lú wípé ẹni tí máa ń sọ ìsọkúsọ kan nípa Islam, bó jẹ́ internationally ní bó jẹ́ locally, àá máa gbé ilé jù. So àwọn ọ̀rọ̀ kan bẹ́ẹ̀ tá à ń gbọ́ tí ò dùn mọ́ wa pé báwo la ṣe fẹ́ ṣe léyìí, ẹ̀rí báwo lèyàn ṣe fẹ́ handle ru eléyìí táwọn ọ̀tá Islam bá gbá eléyìí mú, báwo ni wọ́n ṣe fẹ́ ṣe. Ní Ànábì sallallahu alaihi wasallam, ní Ànábì ń sọ nínú hadithi kan pé laysa al-kadhabu alladhi yuslihu bayna an-nas fayanmi khayra aw yaqulu khayra. Ànábì ní gbogbo orun tí èèyàn bá lè sọ, kódà tí ń bá mọ̀ pé ó dà pé lágbájá yìí ló jẹ̀bi, ó dà pé lágbájá yìí ni ò dá, ó dà pé lágbájá yìí òun ló ṣe tí ò dá. Ànábì ní tí èèyàn bá sọ bẹ́ẹ̀ kéèyàn wá lọ bẹ́ẹ̀ nìkan pé ẹni tó mọ̀ rò pé ó ṣàbúrú fún ọ kò mọ̀ ṣàbúrú fún ọ, abẹ́ni tó sọ̀rọ̀ ẹ láì dá bóyá tóun náà rí ni. Ànábì ní èèyàn kì í ṣe òkúrọ́. Àwọn social media merchant, èmi máa ń rí àwọn kan pé àwọn eléyìí ò ní quality kankan tí wọn ò ní oore kankan tó fẹ́ ṣe Islam. Wọ́n kàn fẹ́ build the value ni. Wọ́n wá shakhsiyatun bahira, wọ́n wá ẹnìkan tó hàn. Wọ́n máa push ẹ̀. Gbogbo ẹni tí máa ń wá winner nínú ọ̀rọ̀ yìí, abẹ́ni tí máa ń wá loser nínú ọ̀rọ̀ yìí, gbogbo yín aburú lẹ̀ ń ṣe fẹ́ sìn wa, aburú lẹ̀ sì ń kó bá wa, ẹ̀ ń dójú tì wá ni. Ẹ̀yin jàmáà wa, Ọlọ́run bá ń sọ nínú Suratul Anfal pé wa ati'u Allaha wa rasulahu wa la tanaza'u fatafshalu wa tadhhaba rihukum wasbiru inna Allaha ma'as sabirin. Ọlọ́run ní wala tanaza'u, gbogbo tí máa ń ṣẹlẹ̀ láàrin ẹ gbìyànjú kẹ́ parí ẹ̀.
ọ̀rọ̀ yóò padà lọ o insha Allah mo sì mọ̀ pé yóò padà tán ẹ̀rí àtàfà àtọmọké wọn padà papọ̀ àmẹ́yìn kan orí yín máa ti fọ́ ìgò láàrin occurrence yìí ọlọ́run ní wala tanaza'u ẹ má ṣe gbẹ́mi sí omi òtó fatafshalu torí tẹ́ bá ṣe bẹ́ẹ̀ ẹ máa fail wa tadhhaba rihukum ẹ̀rí ẹ wòye wọ́n ní ká fi differences wálẹ̀ mùsùlùmí ní gbogbo wa àwọn bàbá méjèèjì custodian òun ni wọ́n stakeholder náà jẹ́ nínú ẹ̀sìn yìí ẹlẹ́ẹ̀kejì ni pé ibi ìmúmi ìmọ̀ ó tún jọ pa wọ́n pọ̀ aláàkọ̀ àfáà sọmọ kéwú ni ìlú tún jọ pa wọ́n pọ̀ ọlọ́run ní wala tanaza'u fatafshalu tẹ́ bá ṣe bẹ́ẹ̀ ẹ fail ẹ̀ ní develop ẹ̀ ní grow ó ní wa tadhhaba rihukum gbogbo tó jó orí lára yín ó lè lọ látara tanazu' wasbiru inna Allaha ma'as sabirin èyí ń jẹ́ ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì wọ́n ní anabi Muhammad sallallahu alaihi wasallam nígbà mo wo ọ̀rọ̀ yìí títí ẹ̀rí lára tó máa ní asdaqu ma qila fi haditha èmi àtìfíyàn shakhsiyan pé in tí mo ọ̀rọ̀ tó wá síyàn lórí tẹ́yàn nǹkan dààmú ọkàn yàn kí nǹkan máa dààmú ọkàn yàn kí báwo ní ṣe ń rí báyìí kí n ó sọ di ọ̀rọ̀ lárúbáwá wọ́n ní umurun laha nafsi tadiqu wa tafturu wa yusbihu ra'si bil mashayibi yadhharu ọ̀rọ̀ tó yẹ pé in tí ń báyàn lọ́kàn jẹ́ ni in tí máa mú ọkàn yẹn lẹ́ni èyí ó sì fẹ́ mọ́ lè jẹun pé hey mustaqbal ọ̀rọ̀ yìí mọ̀ lágbára ẹ̀rí lọ́tún àti lósì ẹ̀yin bitanatu su' ẹ̀yin alábàásọ bú alágbọ̀rọ̀dún bú onídàásọ̀rọ̀ bú ẹjá bẹ̀rù ọlọ́run tọrọ ọlọ́run ó bí wá umurun laha nafsi tadiqu wa tafturu wa yusbihu ra'si bil mashayibi yadhharu wa tadhufu a'sabi wa tumtiru muhjati وتمطر جفنتي دموعا كما البحر بل هي أكثر ẹni tó rí ẹ bá pé nínú ọ̀rọ̀ yìí ẹkún mọ èyí mọ sunkún sára èyí lè mọ sun síta but èyí mọ sunkún sára وما كنت أدري ما الذي يضمر القضاء لقومي ويا ويح المنجم يخبر kò sẹ́ni tó mọ ibo lọ̀rọ̀ yóò já sí تصيد أسود الغي في زي مصلح وللديك هذا ثعلب يتطهر ẹ̀rí àwọn èèyàn kan ti gbé aṣọ wọ́n ti fi tọ́ funfun ẹ̀rí wọ́n tún yẹn síta wọ́n fi dúdú wọ́n fi sínú wọ́n pretend àti lọ́tún ló sí wíwà táwọn fẹ́ mọ́síláhà àwọn bàbá wa yìí tó sì jẹ́ wípé ara wọn ni wọ́n fẹ́ propagate ara wọn ni wọ́n advocate fún wàlìdíkì hádà tha'labun yatatahharu ó dà gẹ́gẹ́ bí kọ̀lọ̀kọ̀lọ̀ ní tí ń ṣàlù aláyé wọ́n ń pe adìẹ pé mọ́ bọ̀ kájọ kírun akhafu ala qawmi akhafu wa ma khawfi ala alqawmi haynun akhafu ala alislami hal nahnu nadhifaru ń bẹ̀rù ẹ̀rù sì ń bà wá lórí àwọn èèyàn wa àwọn mùsùlùmí ẹgbẹ́ wa hal nahnu nadhfaru ṣáwà gẹ́gẹ́ bí mùsùlùmí ṣe á sì ẹ̀rí ṣe sọ́wọ́ ẹnu wọ́ ó sì padà tókè báyìí sáàsì sọ̀kan gbogbo tó ẹ kárí lóore sáàsì máa rí báyìí akhafu ala al-islami fi ardi Yoruba wa ya alayta qawmi lil haqa'iqi absaru ń bẹ̀rù pé ìsìláàmù ilẹ̀ Yorùbá yìí ẹ̀rí kọ́lọ́n kó ṣàánú kó jẹ́ kí gbogbo wa kájọ rí òdodo kájọ gba òdodo kájọ embrace ìṣọ̀kan al-ittihadu sabilul quwwa ẹ̀yin jàmáà wa ma ahwaja al-islam lis-sulhi indana faqumu ila sulhin wa bis-sulhi harriru faqumu ila sulhin wa bis-sulhi harriru ẹ̀yin jàmáà wa a nídìí àtúnṣe la nídìí o ẹ̀rí kí n parí ọ̀rọ̀ mi kò sí winner kò sí loser nú ọ̀rọ̀ yìí ẹni tí máa ń wá winner èèyàn fẹ́ràn Islam ẹni tí máa ń wá loser nú ọ̀rọ̀ yìí èèyàn fẹ́ràn Islam abẹ́lọ́hun kó dákun kó bá wa tún àwùjọ wa ṣe hadha wa sallallahu wa sallim ala sayyidina Muhammad wa ala alihi wa sahbihi wa sallim amin.